This is telling people irú èèyàn tí Ìlọrin jẹ́. Ìgbà tí wàhálà àwọn Yorùbá nation dé tó fẹ́ wọ Ìlọrin, Mudiru nìkan ni àáfàá tó dìde tó ń defend Ìlọrin o. Mudiru nìkan làáfàá tó ń fi history, knowledge àti voice tó fi ń defend Ìlọrin. Ìlọrin yẹn lè ní yìí ló ń betray Mudiru yìí. Ìlọrin lè ní ló ń betray Mudiru. Ìlọrin lè ní ló ń betray Mudiru. Gbogbo àwọn àáfàá tó wà ń bẹ̀ ẹni bí ìbọn tàbí pé Ìlọrin ò betray Mudiru tí Ìlọrin ò bá betray Mudiru kí ló dé tí a lè sòótọ́ lórí tó ṣẹlẹ̀ yìí. Ṣé ẹ lè sòótọ́ ọ̀rọ̀? Ṣé ẹ lè sòótọ́ ọ̀rọ̀? Ìbéèrè náà ni pé ṣé ẹ lè sọ òótọ́ ọ̀rọ̀? Ẹ lè sọ ojú abẹ́ kò. Ṣé ẹ lè sọ ojú abẹ́ kò? Ẹ kàn ń wé ṣòwò mọ́tò ni. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ẹ kú program. Yes sir. Àkọ́kọ́ fi kọ́kọ́ clarify nǹkan níbi tí àwọn ti bá sọ̀rọ̀ àgbé sọ̀rọ̀ lórí nípa pé ẹ̀wọ́n tí inform bàbá Sẹ̀rùjí ní kò fi sí wọn lápò. Ṣé ní tí ọba wo relationship tó wà ń gbà yẹn, ẹ bá gbọ́ according to narrative. Cordial relationship yẹn. Mo dé ó wà. Ṣé ní nígbà yẹn relationship tó wà ń gbà yẹn torí fídíò kan surface nígbà recently níbi tí bàbá Sẹ̀rùjí bẹ́ẹ̀ni tí wọ́n ti ń ṣàdúrà fún sí nígbà ìyàwó Afásọmọdù. Of course yes, yeah, mo rántí bẹ́ẹ̀ni. Tí ọba wo inú tí bàbá yẹn fi ń sọ̀rọ̀ gbà yẹn, a rí pé inú mímọ́ ni. Inú mímọ́ ni wàláì. So everybody ti ní free mind, free heart towards Mufti. Even nǹkan tó fi dórí PA. Bẹ́ẹ̀ni. Mo wà sure pé tí ò bá ṣe pé gbogbo everybody ti nínú mímọ́ sí Mufti, bó ṣe kó sẹ́gbẹ̀ẹ́ Mudiru yẹn, àwọn èèyàn ti máa ṣọ́ Mufti lẹ́gbẹ̀ẹ́. But ẹni tó ń ṣọ́ òótọ́ ẹni tó ń ṣọ́yàn, òótọ́ ẹni tó ń ṣọ́ òun. Bẹ́ẹ̀ni. Ẹ mọ̀ pé Mufti ló mọ intention ti tiẹ̀ lọ́kàn. Bẹ́ẹ̀ni. Wọ́n tó kù wọ́n ti rí pé ọmọ nílé lélẹ́yìí, ìyẹn lè rí pé òun pé èèyàn tí bàbá Mudiru tó ṣe irú oore bẹ́ẹ̀ yẹn fún everlasting oore pé gbà Mufti tó tọ́ sí ni mo yọ̀ǹda ẹ̀kọ́ ẹ̀. Ọ̀sán pé ó lè ní irú máìlì bẹ́ẹ̀. So náà lè tọ́wọ́ fún bàbá Sẹ̀rùjí bó jẹ́mi náà ni tí mo mọ̀ pé relationship yẹn wọ́n lọ pé bí agbẹ́sọ̀ kan sí Mudiru lápò. Nobody on this surface of planet will ever think pé irú èèyàn bíi Mufti lè ní irú kan bẹ́ẹ̀ lọ́wọ́. Bẹ́ẹ̀ni láìláì èmi gan. Ipe Mufti ẹni tó jẹ́ pé ó wà nípò pé kó dájọ́ ẹ̀sìn Islam pé ó lé kò bá jẹ́ ṣọ́ra kò bá jẹ́ whatever pé wọ́n lè mú nǹkan bẹ́ẹ̀ yẹn dání ní public. Ètò Ọlọ́run. Pé wọ́n fi ṣọ̀ṣọ́ra ẹ jọ kí ẹni tó ní nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ kí ni tẹ́ńtẹ́sì pé kò ní ìgbàdí àbí bàtẹ́ lára. Ètò Ọlọ́run. Ṣé understand? So bàbá Sẹ̀rùjí issue pé ká máa kàdà bàbá Sẹ̀rùjí bá nǹkan máa bèrè question lọ́wọ́ wọn. Èmi ò fi pọtẹ́lẹ́sì fún gbogbo alábánilá káyì. A mọ̀ pé normally kò sí ẹni tí wọ́n lè wà lẹ́bi mo fẹ́ fi nǹkan sí Mudiru lápò. Ó lè ju owó ó lè jẹ́ nǹkan ta ló dé kò sí ẹjọ́ láyé tó lè sọ pé ìfà ìjọba wa disrespectful nínú gáàdì bẹ́ẹ̀ yẹn. Ó jẹ́ pé jẹ́ ohun tó fi sí wọn lápò. Àkọ́kọ́ náà jẹ́ ohun tó fi sí wọn lápò yẹn bí wàá jẹ́ pé èèyàn ń dá ọ̀tọ̀ ẹni yẹn ni. And relationship tó wà ń gbà yẹn relationship yẹn ò warrant irú question bẹ́ẹ̀ yẹn. So bàbá lè sọ pé bismillah nǹkan ni ẹ̀jẹ̀ gbọ́ fún PA náà sí pé ìgbà tó máa padà sọ fún PA náà pé àwọn fẹ́ mú nítorí Mudiru lápò kò really specify pé àdó ó ní mo fi nǹkan sí Mudiru lápò. Bẹ́ẹ̀ni tó sọ fún Sàrùjí nígbà kan bí àgbà nìyẹn. Ní PA ṣe rí pé àdó ni ṣé gbogbo kí ni gbogbo wọn tó wà nínú narrative yìí wọn ò fi ibi kankan ní fault wọn ò fi ibi kankan gbogbo wọn bí ọkọ Mudiru ṣe mọ́ sí wọn tí ọkọ everybody náà mọ́ sí wọn ni nǹkan náà pé so anybody can kò sí nǹkan tó kan anybody ẹni tó ṣe aburú ló mọ̀ pé òun fẹ́ ṣe aburú tòun. ṣé wọ́n lọ́rọ̀ kejì ló fẹ́ sọ ni pé mo ń wo àwọn comment kan lórí page yìí mo dẹ̀ ń rí mo dẹ̀ wo pé ibo la bára wa nínú Islam yìí ibo la bára wa nínú ayé bára wa a dẹ̀ torí ilé ayé tó jẹ́ pé kò tó pọ́n tó máa wà short a dẹ̀ torí ẹ̀ bá àwọn ara wa jẹ́. irú ẹ̀yin tẹ́ wà lórí kọ́mẹ̀ntì irú ẹ̀yin tẹ́ wà lórí péèjì yìí tẹ́ ẹ̀ ń wo program yìí tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ burúkú sẹ́ni tó ń ṣe program tẹ́ ẹ̀ ń kọ́mẹ̀ntì àbúrú sí Mudiru ṣé ẹ ní làákàyè ṣá. àbí zoro ọ̀rọ̀ wọn ìlàkàyè náà ló jìnnà. ṣé èyí tí à ń sọ yìí ṣé tó bá jẹ́ ẹ̀yin nìkan ṣé ẹ lè gbàgbọ́ ẹ̀ ẹ mọ orí trauma tó ti wà nínú láìfọ̀ ọmọ tí Mudiru bí lórí iṣẹ́ tó ṣẹlẹ̀ yìí ṣé mo rí trauma tó wà nínú láìfọ̀ gbogbo àwọn ọmọ kéwú tí Mudiru ní lórí iṣẹ́ tó ṣẹlẹ̀ yìí ṣé mo trauma tó wà fún ìyàwó wọn ẹ wá sọ fún bàbá fún ara wọn tí wọ́n yẹ pé àwọn náà feel pain yẹn ṣé mo rí trauma tó wà fún wọn. ẹ wá irú kọ́mẹ̀ntì tí ò bá làákàyè lẹ wá sọ pé ẹ tó bá lọ this issue is not kìíní kan ẹ lómi kan kọ́mẹ̀ntì bí ẹ tó yẹ kó ti já lórí. well in fact gbogbo yín tẹ̀ kọ́mẹ̀ntì aburú lórí ọ̀rọ̀ kan sọ yìí èmi ọ̀dọ́ náà fún yín irú aburú bẹ́ẹ̀ ó náà wá fi kàn yín
Inshallah. nínú àbúrò bẹ́ẹ̀ fi kọ̀ yìí so ẹ lè fi mọ bó ṣe rí the last event Sunday ni pé èmi máa tún pé gbogbo àwọn àfa wa pàápàá jùlọ last week tẹ́ ẹ̀ ṣe program ní ẹ̀fẹ́ dárúkọ Ìlọrin kò sí bá ṣe ní dárúkọ Ìlọrin torí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí bàbá inú Ìlọrin ló gbé ṣẹlẹ̀ sí wọn kò ń ṣèkó inú Ìlọrin ni àfa tí wọ́n allege àfa àgbà nílọrin ni àfa tó ń allege yìí ẹni tó ń dìfẹ́ẹ̀mù náà bàbá wa ìmọ̀mù Ìlọrin ni gbogbo eléyìí àárí ajẹ́ ń jọwọ́ bò tí ẹ bá ń jọwọ́ bò ní Ìlọrin gbogbo ayé òde jọwọ́ bò this is telling people irú èèyàn tí Ìlọrin jẹ́ ìgbà tí wàhálà àwọn Yorùbá nation dé tó fẹ́ wọ Ìlọrin òdìrú nìkan ni àáfà tó dìde tó ń defend Ìlọrin o òdìrú nìkan làáfà tó ń fi history knowledge àti voice tó fi ń defend Ìlọrin Ìlọrin yẹn lè ní yìí ló ń betray Mudiru yìí Ìlọrin lè ní ló ń betray Mudiru Ìlọrin lè ní ló ń betray Mudiru gbogbo àwọn àáfà tó wà bẹ́ẹ̀ ẹni bẹ́ẹ̀ ní bọ́tà fún ọ pé Ìlọrin ò betray Mudiru tí Ìlọrin ò bá betray Mudiru kí ló dé tí a lè sòótọ́ lórí tó ṣẹlẹ̀ yìí kí ló dé tí a lè tó bá jẹ́ tí a máa sọ pé alùpàpọ̀ òyìnbó wọn ò mọ Ọlọ́run but òyìnbó mọ Ọlọ́run jù wá lọ alùpàpọ̀ òyìnbó wọn ṣe mùsùlùmí ṣùgbọ́n Islam wà lọ́dọ̀ wọn tí ló bá ìbá ṣẹlẹ̀ no matter bẹ́ẹ̀ ni ẹ bá ṣe tóbi tó no matter bó ṣe ní influence tó the first thing ni pé tó bá ti ṣe ìwọ tó jẹ́ pé ó contradict the position tó fi ẹ́ sí the first thing ni pé ó yẹ kó sọ fẹ́ ni ẹ pé position tó wà yẹn o jẹ́ ká kọ́ suspend yẹn níbẹ̀ náà káwọn máa ṣe investigation in tó pè ní fair hearing nìyẹn ó yẹ kó bá látọ̀dọ̀ ọba pé sọ́ọ̀tì accuse ẹ báyìí ni tí ẹ kọ́kọ́ kúrò lórí ibẹ̀ yẹn náà àwọn kan suspend yẹn náà ìjẹ́ ká wá ṣe investigation torí in tí wọ́n sọ pé kámẹ́rì sí lọ́wọ́ yìí is against mi ò mọ wọ́n ní mi ò mọ tí wọ́n kò mi ò mọ jásí àkọ́wà tó bá kẹ́ o pé ẹ tó bá Islam bá ìgbà pé ká máa kó àdó káàkiri torí mi ò rí ibi tó ti wà ní Islam the first thing kọ́ kọ́kọ́ ṣe ni pé ok ẹ jẹ́ ká investigate ọ̀rọ̀ yìí because ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ sí ọmọ ìlú méjì ṣíṣe wá ní pé torí pé Mufti ti di àná ọba ni tí Mufti ṣe ìyàtọ̀ ni àbí torí pé Mufti jẹ́ ẹ tó máa ń jẹ àwọn fún àwọn àgbàlagbà lọ́rin yẹn ní ìjẹ́kọ́ ní ìdíje tó fẹ́ sọ tọ̀rọ̀ ṣé àdúrà ni pé tó bá jẹ́ ẹlòmíì ló ṣẹlẹ̀ sí tí òun ṣe Mudiru against Mufti ṣé kálẹ̀ ní tó máa support gbogbo ọ̀rọ̀ tó dìde lẹ́yìn tó support Mufti ṣé wọ́n máa support Mufti wọ́n torí kó jẹ́ Mudiru ni ó ṣẹlẹ̀ sí òun náà ṣe ń support Mufti ní ètò jẹ́ pé gbogbo wọn náà ní kọ̀ọ̀rọ̀ ayàrá wọn wọ́n mọ̀ pé tó ṣẹlẹ̀ yìí kò bójú mu. nǹkan burú ni nǹkan tó dára ni. everybody wá dákẹ́ everybody ò sọ̀rọ̀ àti tó ní voice tó yẹ kó sọ̀rọ̀ wọn ò lè sọ̀rọ̀ torí pé tí wọ́n ẹnu wọ́n ti jẹ ẹ̀fọ́ wọn ò lè sọ lódó. wọ́n wá ní pé ká má sọ program yìí mọ́ wọ́n ní ká má sọ mọ́ tó lè tán lára àwọn ọmọ Mudiru ni ètò ìdẹ̀ yẹn ni pé kíní tó ṣẹlẹ̀ yìí ó ti create history fún direct Mufti fúnra rẹ̀. àwọn ọmọ Mufti àwọn náà máa da dasgos lórí issue tó ṣẹlẹ̀ yìí ó lè má jẹ́ ni ó lè jọ́la tó dúró àwọn ọmọdé ọmọ ṣèbí Ìlọrin yẹn náà ni Ìlọrin ló mọ̀ lọ́sọ̀ ju wọ́n á fi sọ̀rọ̀ sí wọn tó bá dijọ́ kan ó ṣe àwọn àti Mudiru lòdì ẹ̀kọ́ sọ̀rọ̀ lẹ́nu ó máa ṣe àwọn ọmọ yẹn àbí anybody pẹ̀lú àwọn ará ilé ìbòmí wọ́n á fi pàtó fún ọmọ yẹn wọ́n sì ti create a positive and negative history. àfikún jáde ìyẹn lè má fi ìtọ̀fọ̀ bẹ́ẹ̀ gbogbo ọmọ tí wọn tó ń jáde tí wọ́n ń àtàkì yìí tí wọ́n ń ṣe gbogbo most especially page wọn yẹn ẹni tó ń handle page wọn yẹn ó pẹ̀lẹ́ tó ń cause problem gbogbo ọkọ tó ń pòsì nǹkan tó ń pòsì yẹn ó máa kó bá Mufti sí ni àwọn èèyàn gbogbo èèyàn máa gbọ́ níbù pátápátá wà níyàn 10,000 lórí page yẹn ṣé gbogbo àtàjẹ́ mùsùlùmí láyé 10,000 ní wà ní àtàjẹ́ mùsùlùmí Nàìjíríà 10,000 ní wà ní àwọn ọ̀rọ̀ táwọn tó kún nǹkan gbọ́dọ̀ máa wà. So it's just like pé n tó ń ṣe lórí page yẹn you are just entertaining your fans. Ọkùnrin entertaining fans ẹni àwọn tó ṣẹlẹ̀ yẹ pé àwọn tó lajú tọ́rọ̀ òtọ́ tọ́rí tó sọ wọ́n rí ẹbí ẹ tó wà stupid ni wọ́n wà lórí page yẹn. Of course. Because you are putting more gas into fire. Pẹ̀lú gbogbo ọkọ̀ tó máa post lórí social media yẹn. Yeah, exactly. So mo bẹ gbogbo àwa àfà ọ̀rọ̀ yìí bó ṣe ń lọ wàhálà ìkùdì mọ́ wa nù. Kò ṣe Islam lóore kankan kò sí orí kankan tó ṣe Islam ṣùgbọ́n ẹni tí nǹkan ṣe ó fi gbé síta àwa sọ di pé subhanallah anyway Ọlọ́run á kó wa gbogbo ọmọ tí ó ń jáde tó ń sọ̀rọ̀ sí àsìkò ọ̀rọ̀ tó ló jẹ́ kó máa sọ sí bàtà àsìkò ọ̀rọ̀ tí ìtò wọn ò lè sọ so gbogbo àwọn evidence system mú jáde yìí sí is enough gbogbo àwọn tó ń sọ pé kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ is enough fún wọn láti mọ ní tó ṣẹlẹ̀ tó wà àgbàlagbà ló ní bá tó wà ní sáà láti quiet
but for ẹ̀yin pé wọ́n ní wọ́n máa pé wọ́n threatening fáwọn kan pè yín pé kẹ́ jáwọ́ lórí ọ̀rọ̀ yẹn à ń gbọ́ pọ̀ yẹn lóṣìṣì tó ń pè pé kan jáwọ́ wọ́n lè tún pọ̀ àwọn kọ̀ọ̀kan náà bí wọ́n máa dé ọ́n gbogbo ẹ̀ náà là ń gbọ́ kò sẹ́ àwọn oníwà pátì tó pé a máa dé ẹni wọ́n fẹ́ tó òdodo lọ́wọ́ mú bí ọ̀gá bá dẹ̀ sọ pé òun fẹ́ gbé lọ sí court òun fẹ́ ṣe everything ọlọ́run wà pẹ̀lú yín gbogbo yẹn gbogbo yẹn ṣakara ni gbogbo yẹn ṣakara ni ọlọ́run wà pẹ̀lú yín àwọn èèyàn tẹ́ ọmọ pé ẹlọ́run èèyàn àwọn èèyàn wà pẹ̀lú yín kò sí wàhálà ọlọ́run wà pẹ̀lú yín Assalamu barakatuh jazakumullah ọlọ́run bá pín ẹṣin ọgán ọlọ́run bá ṣe dáadáa fún yín la hawla wala quwwata illa billahi al-aliyyil azim.